àpọ́nlé ohun àyẹ́sí ni wọ́n fún ọmọọba orílẹ̀-èdè gẹ̀ẹ́sì Prince Harry àti aya ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Kódà Olúwo ti ilẹ̀ Ìwó gan tún fún ìyàwó ọmọọba Meghan ní orúkọ Yorùbá tuntun. Eléyìí mà lẹ́tíkẹ́ o. Ó tó ọjọ́ mẹ́ta báyìí tí ọmọọba ilẹ̀ gẹ̀ẹ́sì Prince Harry àti aya ẹ̀ ti jọ kọ́wọ̀ọ́rìn wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àbẹ̀wò pẹ̀lú bí Chief of Defence Staff General Christopher Musa ṣe fi ìwé pè wọ́n wá. Àmọ́ ẹ̀yin èèyàn jẹ́ tiẹ̀ mọ ìdí tó fi ṣe wípé àpọ́nlé àti àyẹ́sí gan fẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ láti ìgbà tí wọ́n ti dé sórí orílẹ̀-èdè Nàìjíríà ní nǹkan bíi ọjọ́ mẹ́ta sẹ́yìn báyìí. Ṣáájú ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like, ẹ comment, kẹ̀sì máa bá mi share ẹ̀. Ọmọọba Harry ni ó jẹ́ olùdásílẹ̀ ìdíje Invictus Games fún àwọn ológun tí wọ́n ti fara parí nínú ogun. Eléyìí gan sì ni ìdí tí Chief of Defence Staff General Musa ṣe fi ìwé pè wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti lè promote ìdíje ọ̀hún àti láti ṣe ìwúrí fún àwọn ológun tó ti fara parí nínú ogun. Bákan náà ni ọmọọba Prince Harry tún kópa nínú eré ìdárayá pẹ̀lú àwọn ológun àti àwọn àkàndá ẹ̀dá ní ìlú Àbújá. Bákan náà Meghan tó ń ṣe aya Prince Harry ó ti jẹ́ kó yé wa nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó ṣe lọ́dún 2022 wípé àyẹ̀wò DNA test tí òun ṣe ó fi hàn òun wípé òun jẹ́ 43% Nigerian. Eléyìí gan ló ń túmọ̀ sí wípé tó bá ní kàn wò ó dáadáa á rí wípé lára àwọn ìran baba ńlá wa ó ní Meghan ti ṣẹ̀ wá. Fún ìdí èyí oríṣiríṣi aṣọ aláràǹbarà tí ń ṣe aṣọ àṣà wa lórílẹ̀‐èdè Nàìjíríà náà fi ń yẹ́ wọn sí ní gbogbo ìlú tí wọ́n ń lọ lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò ọ̀hún. Bá a ṣe rí ní ìlú Kaduna níbi tí Gọ́vnà Sanni ti ń ṣe gómìnà ìpínlẹ̀ Kano ti fi bàbá rìgá ìyẹn aṣọ àwọn Haúsá àti fìlà tó bá a mu ló wọ̀ sí Prince Harry lọ́rùn. Ó lẹ́tíkẹ́ abẹ́ẹ̀rí báṣọ ọ̀hún ṣe rẹwà lọ́rùn ọmọọba ilẹ̀ gẹ̀ẹ́sì Prince Harry. Bákan náà nígbà tí wọ́n dé ìlú Èkó àròmísà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́dọ̀ gómìnà Babájídé Sanwó-Olú, ìpele òfì tó rẹwà ó ní aya gómìnà Babájídé Sanwó-Olú fi ìbùkún ẹwà ìyàwó ọmọọba ilẹ̀ gẹ̀ẹ́sì. Kódà níbi tí wọ́n yẹ wọn sí dé nípínlẹ̀ Èkó, Olúwo ti ilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ó tún fi orúkọ Yorùbá tó dára dá ìyàwó ọmọọba ilẹ̀ gẹ̀ẹ́sì Meghan lọ́lá níbi ayẹyẹ tí wọ́n fi yẹ wọn sí ní ilé ìtura ní ìlú Èkó. Olúwo ní orúkọ Yorùbá tí ìyàwó ọmọọba ilẹ̀ gẹ̀ẹ́sì ọ̀hún ó máa jẹ́ òun ni Adétòkunbọ̀. Eléyìí túmọ̀ sí wípé Adé ti padà wá láti òkè òkun wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí máa lẹ́tíkẹ́ gidi gan ni o. Ẹ̀yin èèyàn wa, kí ni èròǹgbà yín lórí gbogbo àpọ́nlé àti àyẹ́sí tí wọ́n fún Prince Harry àti aya ẹ̀ Meghan ní orílẹ̀-èdè Nàìjíríà yìí? Ẹ máa fi sí comment kájọ máa tàkùrọ̀sọ. Ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like, ẹ comment, kẹ̀sì máa bá mi share ẹ̀. Ẹ ṣeun púpọ̀.